voice mi ojú oorun ni mo ti jí aago 3 ló lù lọ́dọ̀ mi ní bíbá aago 3 òru ni mo gbé fún ni mo check fún the first thing tí mo rí òun ni fọ́nrán tí mo fẹ́ fi hàn yín ẹ wá wo bí àwọn Fúlàní ṣe wọnú church ní Eruku Kwara State tí wọ́n dẹ̀ yìnbọn tó ń pa àwọn èèyàn ẹ wá wo bí àwọn Fúlàní àwọn apanipani wọ̀nyí àwọn agbésùnmọ̀mí àwọn iṣẹ́ òkọ́kú ẹ wá wo bọ́n ṣe ń pa àwọn ènìyàn ẹ wo bọ́n ṣe fẹ̀mí ènìyàn ṣòfò kò sí nǹkan tó yàtọ̀ pẹ̀lú ti ètò ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ mo fẹ́ kẹ́ wá wo fọ́nrán yìí o wọ́n tẹ̀ ṣe fọ́nrán yìí a dúpẹ́ pé kò sí ẹ̀jẹ̀ eléyìí ṣe fi hàn ó ṣe fi hàn lórí YouTube wọ́n ń ṣe sáfíìsì lọ́wọ́ sáfíìsì ń lọ lọ́wọ́ ni wọ́n dédé ń gbọ́ ìró ìbọn kàkàkàkàkà everybody ń sá wọ́n ti sẹ́ẹ̀tì síta anybody tó bá sá jáde nínú ṣọ́ọ̀ṣì wọn ìbọn náà fi hàn ẹ̀yin tẹ́ ń sọ pé kò sí genocide ẹ̀yin tẹ́ ń sọ pé kò sí ìpa kírísítẹ́nì ní Nàìjíríà ẹ̀yin ni fọ́nrán ẹ̀ wà fún o ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ ẹ̀yin ènìyàn mi ṣé bá ṣe fẹ́ continue líle ẹni kí Donald Trump máa wá sí Nàìjíríà pẹ̀lú àkíyèsí tó ń rí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Katsina gbogbo agbègbè tí wọ́n ti ń àtàkì lọ́wọ́lọ́wọ́ ibi tí kìrìsìtẹ́nì wà ní gbogbo ibi tí wọ́n ti ń àtàkì àwọn agbègbè tí kìrìsìtẹ́nì pọ̀ sí ibẹ̀ náà ti ń àtàkì ẹ̀kọ́ ètò ìṣẹ̀lẹ̀ ní Kwara ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fọ́nrán ẹ̀yin ènìyàn.
Oh, no. Oh, okay. Kábíyèsí Elédùmarè, ẹ̀yin ènìyàn mi, this is too much. This is too much. Please, ẹ̀yin tẹ́ sọ pé kí Donald Trump máa wá sí Nàìjíríà, ẹ yí ọkàn yín padà. Please, this is not argument. Ẹ yí ọkàn yín padà. Wàhálà ti dé o. Àwọn ISWAP àwọn Fúlàní wọ́n ṣetán láti pa gbogbo Kristẹni o. Ṣé wọ́n fèsì? Wọ́n làwọn ṣetán láti pa gbogbo Kristẹni nínú Nàìjíríà. Bọ́n ṣe sọ nìyẹn o. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ máa gbọ́n sí i. Nǹkan táwọn Fúlàní sọ nìyẹn. Wọ́n làwọn ṣetán láti pa gbogbo Nàìjíríà, láti pa gbogbo Kristẹni tó wà Nàìjíríà. Ẹ̀yin ọmọ Mùsùlùmí tẹ́ ẹ sọ pé irọ́ ni pé kì í ṣe àwọn Mùsùlùmí ló ń pààyàn. Àánú yín ṣe mí. Àánú yín ó ń ṣe mí. Tí tèmi ń ṣe Ọlọ́run. This is too much. They need to do something now. Nigeria President Tinubu, you need to do something now. People are dying. Eléyìí ti pọ̀ jù. Eléyìí ti pọ̀ jù. Ẹ wo àwọn tó ń ṣe service. Inú ṣọ́ọ̀ṣì náà wà lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe service. Ẹ̀yin náà ẹ rí fọ́nrán yìí. Wọ́n ṣe service lọ́wọ́lọ́wọ́ nínú ṣọ́ọ̀ṣì ni. Ní gbogbo ilé ìbẹ̀rẹ̀. Ìdáhùn ṣé bí gbogbo nǹkan ṣe fẹ́ continue lélẹ̀. Ẹ jẹ́ ká fi Nàìjíríà sílẹ̀ fún wọn. Ẹ fi Nàìjíríà sílẹ̀ fún wọn. Ẹ fi Nàìjíríà sílẹ̀ fún wọn. Ẹ jẹ́ ká di Yorùbá, ilẹ̀ Yorùbá wa mú nǹkan tó pa wá tán. Àwọn people tó ń attack àwọn ọmọ Yorùbá ni o. Àwọn ọmọ Yorùbá ni wọ́n tètè pa yìí o. Ẹ̀yin ènìyàn, eléyìí ti pọ̀ jù. Eléyìí ti pọ̀ jù. Nǹkan tá à ń sọ fún yín ni eléyìí. Ẹ̀yin tẹ́ gbé Kristẹni rù sórí. Inú ṣọ́ọ̀ṣì náà wà yìí o. Ọlọ́run ò mọ̀ pé wọ́n ń bọ̀ nínú ṣọ́ọ̀ṣì àbí? Ìbéèrè mi nìyẹn o. Ṣé Ọlọ́run ò mọ̀ pé wọ́n ń bọ̀ nínú ṣọ́ọ̀ṣì? Ọlọ́run ò dẹ̀ lè lọ dá wọn dúró lọ́nà torí Ọlọ́run mọ̀ ọba tó rí gbogbo wa ni. Wọ́n ní kì í sùn, kì í wo. Àbí? Ọlọ́run ò dẹ̀ rí wọn kó wọ́n bọ̀ fẹ́ wá pa àwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì. Àwọn nǹkan tí mo máa ń béèrè líle, ẹ jẹ́ ká yára wa ní brain o. Wọ́n ò ṣe pé orúkọ Jésù ń sìn kó fi dá wọn dúró nígbà tí ìbọn dún. Àdúrà tó ń gbà ò lè dá wọn dúró o. Nǹkan tá à ń sọ ní o, ẹ jẹ́ ká yára wa ní brain o. Àdúrà tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ ṣé kò lè dá wọn dúró? Àwọn arábì. Ẹ dá mi lóhùn. Mi criticize Kristẹni lèmi náà. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mo ti yára mi ní brain. Pé o jẹ́ Mùsùlùmí, Àlùkùránì ẹ ò lè dá àwọn agbésùnmọ̀mí dúró. O lè po orúkọ Allah ò lè gbà ẹ́ sílẹ̀ lọ́wọ́ wọn. Èmi nígbàgbọ́ pé orúkọ Jésù làwọn pípò yìí ń pè. Ẹ gbọ́ wọn ṣe ń pariwo tó ń sá kìtìkìtì káàkiri. Wọ́n ti sẹ́ẹ̀tì síta. Ẹ rí àwọn agbésùnmọ̀mí bọ́ ṣe ń rìn kiri inú ṣọ́ọ̀ṣì. Ẹ wọ́n bọ́ ṣe ń rìn kiri. Wọ́n ti sẹ́ẹ̀tì síta. Anybody tó bá bọ́ síta bílẹ̀ wọn hàn ni. Ẹ gbọ́ ìbọn bó ṣe ń dún. Wọ́n fi ìbọn hàn wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni níta bọ́ ṣe ń sáré síta. This is big problem. Wàhálà ńlá gidi ló wà ńlẹ̀ yìí o. A ti ń sọ tí solution ọba ti sí nínú ọdún ìṣẹ́ kọ́dún yìí tó parí. Ẹ gbàgbé kò sí solution mọ́ o. Kò sí solution mọ́ àtọ̀. Wọ́n ti wọ ilẹ̀ Yorùbá nísìnyí. Ojú gbogbo wa ti rí. Eléyìí kì í ṣọ̀rọ̀ ẹnu, kì í ṣọ̀rọ̀ orí ahọ́n. Àwọn agbésùnmọ̀mí ti wọ ilẹ̀ Yorùbá. Eruku, orúkọ ìlú yẹn náà ń pè ní Eruku ní Kwara State. Eruku, òun náà ń pe orúkọ ìlú yẹn. Wọ́n ti gba baba ńlá, Òkè Ọdẹ, kí lórúkọ àwọn gbogbo area yẹn. Àwọn ìlú tí wọ́n ti gbà bẹ́ẹ̀ kì í ṣe díẹ̀.
ẹgbọ́n tí ìyá kan pariwo síta láìpẹ́ pé àwọn ò tó ẹni tó padà sílé, wọ́n pe ìjọba kó ràn wọ́n lọ́wọ́. Ìjọba ò lè ràn yín lọ́wọ́. Nǹkan tá à ń sọ nìyẹn o. Ẹ jẹ́ ká padà sẹ́sẹ̀ àárọ̀ wa. Ẹ jẹ́ ká padà sẹ́sẹ̀ àárọ̀ ẹ̀yin ènìyàn. Ẹ jẹ́ ká lo nǹkan baba ńlá wa ká fi kọjú sáwọn pípò yìí. Ẹ jẹ́ ká lo nǹkan tí àwọn baba ńlá wa tí wọ́n fi gbà wá sílẹ̀ lọ́wọ́ wọn. Ẹ jẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀ wa. Àmọ̀ràn mi rèé o. Ẹ jẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀ wa. Ẹ̀yin náà imagine 3 o'clock lóru ni mo jí. Mo fẹ́ lọ tọ̀. Mo gbé fún. The first thing tí mo rí òun ni fọ́nrán tẹ́ wò tọ́ yìí. Ojú mi dá ṣáká. Ẹ̀yin náà wo ojú mi jọ bí ẹni tó ń sùn lọ́wọ́. Ojú mi dá ṣáká nígbà tí mo rí fọ́nrán yìí. Ohun kọ̀ọ̀kan ò lè kùn mí mọ́. Bí màá ṣe jókòó lélẹ̀ tí màá fi máa lọ bí iṣẹ́. Kábíyèsí Elédùmarè. This is too much. Ẹ̀yin ènìyàn mi. Ẹ jẹ́ ká fi ń lẹ̀ bẹ́ẹ̀. Thank you.